kí gbogbo wa pé káàbọ̀ sórí ìkànnì wa tí a mọ̀ sí Koikimedia, bringing the world closer to your doorsteps. Today, Heathrow arrival, alọ́pàdé tiwa, alọ́pàdé Azeez, all the way from Miami. Welcome to London, Yoruba nation, to the root dinner, UK radio. Àwọn eléyìí ò ṣeré. Hello. Àwọn eléyìí ò ṣeré o, Ọlọ́run. Àwọn eléyìí ò ṣeré o, wọ́n ti gbórí wọlé. Bàbá ní they no dey play, àwọn eléyìí they no dey play. Àwọn kan lè máa ṣeré o, but àwọn ti tọ́ ní àwọn tó nífẹ̀ẹ́ Ìgbòho ọ̀ ṣeré rárá. Wọ́n lè ti fly látàlẹ́ àná. So, à lọ collect wọn ní àmọ̀ bí airplane yẹn gan bí wọ́n ń sáré ni bí wọ́n ń fò ní kí ló ṣẹlẹ̀ tó tún ṣáájú èdè gan dé sálẹ̀. So right now we're just heading into the arrival terminal just to pick up Azeez all the way from Miami. Every night I go to Miami, Azeez. Anyway, go Miami. Ṣe ti rí àwọn ilé òṣèré o terminal arrival àwọn ilé òṣèré they no dey play àwọn ilé ò joke ẹ bá rò pé là ń ṣe ni mo sọ fún yín pé a nídìí èrò tó pọ̀ tá a bá ti pe iṣẹ́ à ń bọ̀ nílé kí ni mo sọ tá a bá ti pe iṣẹ́ à ń bọ̀ nílé àsìkò tí tó ká sì ṣe gbogbo ká ṣe náà ká ṣe dínà ká ṣe rálì ká sọ fáwọn èèyàn pé àfẹ́ Nàìjíríà mọ̀ ká ṣe ní awareness àwọn ilé òṣèré o Heathrow terminal 3 ẹ̀yin náà ti rí mọ̀ mọ́ bó ṣe wá ṣáájú èmi dé notwithstanding adúródé mi síbẹ̀ mo ti ní kó dúró àwọn èèyàn tó ń fly wọlé oníkàlùkù tó ń fly wọlé à ń sọ fún yín pé Nàìjíríà no dey work ẹni pé ká ṣọ́tọ̀ Nàìjíríà tó ṣiṣẹ́ tó ń bastard country àwọn ilé òṣèré Heathrow ó máa ń busy pa ni wọ́n kọ́ pé ẹ̀gbọ́n mi náà ó kí gbogbo alẹ́ kan sẹ́yìn yan wa ọ̀nà airport so báyìí pé Azeez ti jáde lẹ́ẹ̀kan yẹn mo ní kó wọlé padà so ẹ̀yẹn kọ́ pè náà ràn pé entrance yẹn mo ti rí tó ti ṣe fídíò lẹ́ẹ̀kan àwọn ilé they no dey play bani people no dey play àwọn èèyàn ṣeré ẹ̀yin lẹ́rọ pé àwọn èèyàn ṣeré ni àwọn èèyàn ṣeré rárá tó bá jẹ́ ti Ìgbòho àwọn èèyàn ṣeré rárá jẹ́ ń pè náà so they no dey play they no joke Yoruba nation no going back in the mo mọ bí ìsìn gan ṣe wá ṣáájú mi dé airport níbo ló wà ẹ̀gbọ́n mi ṣé inú ilé lẹ́wà bí ìta mo ní kẹ́ padà sínú ilé náà èmi ti wọnú ilé padà mo ti dé ibà ìmú lẹ́wà ẹ̀gbọ́n ti lọ mú kọfí nìyẹn ṣé káfé nẹ́rò lẹ́wà mo ti wà nulẹ̀ gbórí síta ìmú lẹ́wà ṣé inú káfé nẹ́rò yẹn lẹ́wà. Hey, welcome to London, Ignoho ṣá, Irúmọlẹ̀, Ignoho ṣá, Ignoho ti wọlé, àwọn ti Ignoho ti wọlé, mo sọ fún ẹ pé ò ń bọ̀, wọ́n rò pé àwọn ọmọ Yorùbá máa ń ṣeré ni. Mo náà àwọn ọmọ Ìjẹ̀bú náà dey play, àwọn ọmọ Ìjẹ̀bú kì í ṣeré. Mídíà gbogbo mídíà àti wọlé. They are come Easy Dollar. Easy Dollar in the building. Ní Miami. This is where we are in London. London ló ń pè bí. Nígbà ló ń pè London. London ló ń pè bí. Ọmọ flight yẹn yọ sí 8:45 ló máa dé náà. Pilot yẹn ń sá eré. Àtẹ́gùn gbé ni. Pilot yẹn ni ó ń tẹ́ ni.
ó mọ̀ pé mò ń bọ̀ ni. Media gbogbo media. Ó yá mò ń bọ̀ ẹ ká ṣe sí adìẹ àwa la ní owó bíbá mo sọ fún yín pé Miami no dey joke ẹ̀gbọ́n mi ò ṣeré sẹ̀ gbowó ṣá irú mọ́lẹ̀ gbogbo Miami ti wọlé o easy dollar. mo sọ fún ẹ pé àwọn lè máa dé. a máa jẹ tọ̀ìtọ̀ sí ẹ lọ́rùn. a máa jẹ tọ̀ìtọ̀ a máa jẹ tọ̀ìtọ̀ a fi present kan fẹ́ gbọ́n mi a máa kọ́kọ́ present kan fún yín torí ẹnu ọ̀nà lẹ́yìn kí n ti ká yín mọ̀nà. mi ìmọ̀ pé òun bọ̀ ni ọ̀rẹ́ mi ìmọ̀ pé òun bọ̀ ó dà yẹ mi ìmọ̀ pé òun bọ̀. kí lè fi ṣeré bí àwọn ẹjọ́ yìí so ibi tẹ́ ẹ kẹ́gbọ́n gbà wọlé ni ẹ̀ so ẹ ṣẹ̀ wá padà sí ẹnu ọ̀nà yẹn ẹ wá máa bọ̀ pé ẹ ṣẹ̀ ń dé pé irú mọ̀lẹ̀ tó wọ London so àwa ṣe báyìí ẹ gbé báàgì yẹn àfi capture easy àwa present flag fún yín àgbé flag lẹ́yìn lọ́wọ́ nísìn ẹni sùúrù ẹ̀yin tẹ́ wà mí báyìí máa láti lọ sọ́nà that platform o torí mo ní nǹkan tí mo fi fún ẹ̀gbọ́n mi àwọn lè ò ṣeré they no dey play àwọn lè ò ṣeré rárá mo sọ fún yín pé they are not playing ń bọ̀ o. Wọ́n bá ẹ̀gbọ́n mi easy ò ṣeré sẹ̀ ẹni tó fly láti orí ndí Miami eré lẹ pé ni ó yá wá báyìí so èmi á ya picture ẹ wá slow down síbẹ̀ slow down so now this is Azeez all the way from Miami coming to represent the Yoruba people all the way down from Miami adúpẹ́ lọ́wọ́ ẹ adúpẹ́ pé o sọ pé wàá ṣe bẹ́ẹ̀ o dẹ̀ ṣe bẹ́ẹ̀ ìfẹ́ tó ní sí Ìgbòho ni ìfẹ́ tó wá ní sí Ìgbòho yẹn tó ní sí ìran ẹ torí pé wọ́n rò pé inú social media nìkan la wà wọ́n mọ̀ pé reality ni kì í ṣe kí ni mo ní kí ni àwọn ọmọ Yorùbá ò ṣeré àná àṣẹ Nàìjíríà mọ̀ àṣẹ mọ́ kò sí nǹkan kan tó lè dá dúró so gbogbo àwọn tó mọ Miami easy gangan lẹ́ ń rí ẹ̀gbọ́n mi dáadáa Ọlọ́run á bá ń dúró tiẹ̀ kò ní fẹ́ sílẹ̀ gbogbo ìgbà kí ìgbà tó bá ń lọ tó bá ń bọ̀ fún ìran tó ní fún ìfẹ́ tó ní sí ìran ẹ Ọlọ́run á dúró tiẹ̀ mo wá tún sọ pé àwọn ọmọ Ìjẹ̀bú kì í ṣeré náwó ni àwọn ọmọ Ìjẹ̀bú ó yá a máa gbé so ẹ̀gbọ́n mi tó ṣeré nílé ó yá easy lele all the way from Miami ó yẹ súnmọ́ bíbá kẹ́ súnmọ́ now ẹ bá gbé láàgì náà wọlé sí bíbá àná lẹ ti wà lórí ọ̀nà mo sọ fáwọn ẹ̀pẹ́ ń bọ̀ wọ́n rò pé ẹ̀ ń ṣeré ni. By the door. So kí lẹ wá ṣe gangan? ń bọ̀. Ó yá. First question. Yeah. Okay. The fighter jet of our time. Okay. Okay. Adúpẹ́. Ẹ jẹ́ ká mú welcome to Heathrow yẹn ṣáà rà dúró sí ilé wa yẹn. Okay. Ṣé necessary pé kẹ́ wá bí ni? Unnecessary o kasi Igboho náà o fẹ́ jẹun so èmi kan pẹ̀lú one of the disciples of Igboho. Ọ̀nà yẹn jìn láti Miami. Ṣéèjì ló máa jẹ. Ṣéèjì ló máa jẹ kò sí pé bó jì ń gbóná ń lọ tó bá jẹ́ kòrágbá ni àmàdé bẹ́ẹ̀. Ṣépè tẹ̀lé. Igu ni na. Igu ni. The fighter of our the irúmọlẹ̀ of our time. Irúmọlẹ̀ of our time. Adúpẹ́ fún ìjọba Nàìjíríà fi pa Ìgbòho wọ́n wá rí pa wọ́n wá rò pé Ìgbòho láwọn èèyàn ẹ̀yin wá gbéra láti Miami. Ẹ fẹ́ rí lórí social media ni. Irọ́ gbogbo social media wọ́n tún lè lọ copy chat kó tún lọ gbé ìlú ìsinsó mi láti rí live and direct Ìgbòho gangan ẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀ tó ń jẹ́ Ìgbòho gangan mo fẹ́ rí. Okay. Because ó ti show ara ẹ̀ pé it's one of the heroes. So nobody can compare him to me. Adúpẹ́ fọlọ́run ẹ bá ra gbé kọfí yẹn torí mo fẹ́ present kankan fún yín ẹ ra mú kíní flag tó wà lọ́wọ́ mi
tísàlẹ̀ yẹn tí tọ̀dọ̀ tí nìyẹn ẹ lè ṣe káwọn èèyàn rí. Yoruba nation ni this is what we representing. The land of Yoruba. This is one of the son of the Yoruba man. As you can see, this is our flag. That's it. This is our flag. Adúpẹ́ f'Ọlọ́run. Yoruba people. People that have been existing for thousands of years until the fraudulent amalgamation wá dé. The preachers say they have to put us together. I will say no more marriage. No more marriage. They amalgamate the amalgamation. Amalgamation. Àná àṣemọ́. Ó dà. Ó ti tó. That's it. Adúpẹ́ f'Ọlọ́run. Thank you so much. So again, take picture yín bẹ́ẹ̀. So oya ẹ̀rọ agbẹ́ wa lè fi kọ́ mo fẹ́ capture background yẹn lẹ́yìn. That's it. Jẹ́ kí èmi náà mú orí wọlé pẹ̀lú yín wọ́n bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n mi dáadáa. Òbí bàjẹ́ fún ẹ. Oya ká máa mú díẹ̀ díẹ̀. Káyẹn padà. Mo sọ fún yín pé àwọn ò play. We no dey play. Easy ni ibi tá àbúrò ẹ̀ bá ti ń lọ lòun lọ. Nídìí èrò tó pọ̀ ẹ̀rọ ká padà ẹ̀jẹ̀ ń bọ́ ẹ̀ mọ́lẹ̀ dání ẹ̀ka ẹ̀yẹ ká yẹn. Èmi náà lọ mú kọ́fì kan nísìn ẹ̀gbọ́n mi dáadáa. Pọ̀npọ̀n yìí wọ́n ń bá yí o. Owó ìyá ṣàlẹ́ ni. Ọmọ half náà gbélé. Owó ìyá ṣàlẹ́ ni. Ìyẹn lọ ṣe sákúrò ní Yúróòpù. Àwọn lọ fọ́ European country. Mo ní mo fẹ́ ra kọfí. Kọfí dẹ́ ìkọ́ra máa rà ní bí abẹ́ $2. $1.75 tọ́ máa gbé kọ́ọ̀pù lálẹ́ yín lọ́wọ́. Wọ́n ní £3. Ìtro ló ń pè bí. Ìtro ló ń gbé bí. Medium coffee. Medium ẹ̀rí owó ìyá àwàdà láti kọfí. Ẹ̀yà máa mú nísìn ẹ wá bá mi polówó eléyìí fáwọn èèyàn. Àwọn tó wà London ní àwọn ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n náà àwọn ọmọ tó ń ṣẹlẹ̀ jẹ́ ń tàn kámẹ́rà yẹn padà. Jẹ́ àwọn tó ń ṣe àwọn tó wà ní UK. Nígbà tẹ́ni tó wà ní Miami ti dé ẹni tó wà London náà wò mọ́ tó ṣẹlẹ̀. Ṣẹ́rí advert tẹ́ rí. Advert tẹ́ rí lọ́wọ́ mi. This is after the dinner. Kí ló fẹ́ ṣẹlẹ̀ after the dinner? After the dinner, after polongo. Okay. Nǹkan tí Yorùbá ní sọ jẹ́ bí àwọn ọmọ Yorùbá ṣe jẹ́ ní gbogbo àgbáyé a fẹ́ showcase ara wa. Okay. Ní on the 12th. Okay. October. Okay. A máa gbé láti BBC. Okay. Corporation. Okay. All the way down to Trafalgar Square. Ibi tí Prime Minister wọn wà. Gbogbo bẹ̀rẹ̀ lẹ́tí mọ ẹ̀gbọ́n mi. Ìwọ náà ni after British media tẹ̀lé wọn ló tún tẹ̀lé so ìwọ la mọ̀ ìwọ la ń tẹ̀lé. So now bá ti dé gbogbo bẹ̀rẹ̀ àálẹ̀ tí wọ́n àjẹpọ̀ mọ̀ pé Yorùbá people we are peaceful loving people and we are ready to go ready to exit Nigeria. Nigeria is not doing nothing for us. Okay, ẹ wá bá mi sọ fún wọn tó wà ní UK pé kọjáde. How are you? You're right. Igboho ṣá. Igboho. How are you? You're right. Ẹ ṣáà jáde. Ẹ wá represent. Àṣìpé Yorùbá ni gbogbo wọn sọ. Àlè ní misunderstanding bọ̀ ẹ fi gbogbo yẹn lẹ̀. Okay. On the 12th. Bẹ́ẹ̀ bá lè wá jẹ dínà, ẹ jẹ́ ká jẹ bọ́ sí orí títì. Torí ọ̀fẹ́ nìyẹn. Ọ̀fẹ́ ni rally àgbowó rárá charge. But ẹ̀yin máa wà ní dínà yẹn. Wọ́n ní òrìṣà. ICTV ní máa kíyìn àwọn èèyàn ní Nàìjíríà wọ́n ní ọmọ Bọ́lájí Abdullahi wọ́n ti wá rí Azeez. Ọmọ Bọ́lájí mo ti wọlé sí ẹ lọ́rùn gbà bẹ́ẹ̀ gbà mo ti wọlé. o ti wá bá àbúrò ẹ̀ live and direct. Alright ẹja move there. So ẹ̀gbọ́n mi nìyẹn mo sọ fún yín pé this one ṣe ń bá yín mú flag yẹn sínú kínní ẹ̀jú padà sínú bẹ́ẹ̀ mọ́ àwọn ilé òṣèré easy òṣèré sẹ̀ Ìgbòho máa wà ní London àwọn ilé máa wà Miami kí ló fi máa ṣe Miami bọ́tẹ̀ ń pawó ní Miami wọ́n á sì kọ́kọ́ máa bọ̀ náà bọ́tẹ̀ ẹ̀jẹ̀ ń pọ̀n ẹgbẹ́ à ń dé ń pọ̀n sẹ́yìn ẹ̀jẹ̀ ń bọ́ lé mi báwọn àwọn ilé òṣèré this one no dey play they no dey play at all as usual ẹ ti mọ bó ṣe wọ́n á ti pọ̀n kan mi sẹ́yìn mò ń lọ nìyẹn oya mo ti ready. So ẹ̀gbọ́n mi nìyẹn so we're grateful that he has arrived peacefully ni so adúpẹ́ fọ́lọ́run
So, you know, the Yoruba people are good loving. Wọ́n ní address yẹn ní BBC, tẹ́ bá ti dé Oxford Circus, ó súnmọ́ bẹ́ẹ̀ gan ni, kò jìnnà rárá, just about a minute plus. So, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá ẹ jọ̀ọ́ abẹ́yìn ni, ẹ má ṣeré rárá. So, you know, ẹ̀gbọ́n mi, èwo ni ẹ fẹ́ kí n gbé yín wọ̀? Ilé là ń lọ, fàájì làwa wà báyìí, a máa ṣe fàájì ni. A máa ṣe fàájì ni. So, a máa jọ máa ṣe fàájì yẹn lọ ni. No retreat. No surrender. No retreat. No surrender. Fight to finish ni. So, ká ṣe báyìí. Ká lọ wọ train. Mo fẹ́ ká tètè kó yá. A ṣe máa mú mòlú ẹ̀ yẹn. A ṣe máa mú mòlú ẹ̀ yẹn. Ká gba báyìí. Ká lọ mú train. Sorry. Ká lọ mú train. Ká lọ mú train. Èèyàn kan ní is it today akọni Yorùbá arrive? Akọni ọmọ Yorùbá kan náà ló dé yìí. Ilé Yorùbá kò ń sọ yìí. Ẹ jẹ́ àlọ́ báyìí. Ìgbòho ì tí ì dé àwọn tó dé bí àwọn Ìgbòho fẹ́ dé àwọn ọ̀pọ̀lọpọ̀. Ẹ ká lọ sí central bus station yẹn. Ká lọ decide bóyá ká jó sórí train àbí ká máa wọ bọ́ọ̀sì lọ. Nígbà tí ẹni ti dé àyà mi já. Ọmọ plane yẹn ọkàn bàbá yẹn àwọn ẹ̀kọ́ ìgbọ́n wò gbá 7 o'clock láti gúnlẹ̀. Ẹ ṣé gan ni ìyá mi Princess Gbadebo, ẹ ṣé gan ni. Well done, well done. I'm happy to see my brother from Miami. Oya gbéra ńlẹ̀. Gbéra ńlẹ̀. Easy. Amúlùdùn ti wọlé. Amúlùdùn ti wọlé. Kò sí nǹkan kan. Àwọn èèyàn mọ̀ pé experience ni travelling tó bá wà nílùú tó dáa. Big time experience. Wàá máa pàdé oríṣiríṣi èèyàn. Ẹ̀yin ti Nàìjíríà ẹ ti rí kò sí wèrè wọ̀ ọ́ pé ẹ bá mi mú nǹkan kan wá o. Tọ́gbà kan lọ́wọ́ yín lọ́nà. O máa fara ẹ ṣe ni gbé pálí ẹ sábẹ́ iná. Tó bá ti wọná. Wọlé nìyẹn. Wọ́n béèrè pé bá mi mú nǹkan kan àwọn wèrè. Ṣé pé ẹ fún wọn ní dọ́là? Ṣé wọ́n gba dọ́là lọ́wọ́ yín? Dọ́là kẹ̀. Lẹ́nu ọ̀nà. Èmi máa lówó ni. Ìgbẹ́ tó lówó ló máa fún wọn ṣù. Ṣé pé wọ́n gbowó lọ́wọ́ yín? Àní do it yourself fún ni. Nígbà tó ń sọ sálárì fún wọn. Báwo ni wọ́n ṣoṣo máa sọ pé máa fún wọn lówó? Nígbà tó ń sọ sálárì. Don't get paid. Every week. Ẹ tí wàá máa gbowó lọ́wọ́ tourist tó fẹ́ wá náwó. Àná ní welcome. Wọ́n ní welcome. Enjoy your stay. Ìfún láìpẹ́ òyìnbó yẹn. Welcome. Enjoy your stay. Àbàtọ́ dààmú. Kọ́lọ̀ ń jẹ́ kíyàn wà nílùú tó dáa. Alhamdulillah. Nǹkan tá a sọ nìyẹn. Ẹ jẹ́ àgbàlúwa ká dá dúró. Àwọn èèyàn tó ń pè freedom. No intimidation. Ẹja wà lórí à. Àwọn èèyàn tó ń pè freedom. London ló ń pè báyìí o. Ó ń ṣeré o. London ni. London la wà yìí. This is United Kingdom. London ni. Pẹ̀lú brother mi. Heathrow. Ẹgbẹ́ size kan náà ni wá. Tẹ́ bá fẹ́ gbọ́ the two most wanted ni tó bá ṣe yẹ wá ń kọ́. Ẹ̀yìn wá ń kọ́. Ibi tí Ìgbòho lọ làwa ń lọ. Ìran wa gbọ́dọ̀ jìyà. Níbo àgbọ̀dọ̀ jà mọ́. Ìran wa ti jìyà náà jìyà mọ́. In the 80s ó yìí ń dùn lọ́bọ̀. After 90s báyìí gáàrí kí ló dé. Àní mo lọ sẹ́kọ̀ọ́ ní 2000 and kìíní yẹn náà ṣe 9 ni àbí 10. Bro àwọn èèyàn tí mo rí pé ṣógbó lọ́tà àwọn lè ti migrate wá. Ọjọ́ táwọn ṣe ń rìn mọ́ gbogbo ẹ ti rí ó ti fún everywhere just congested. Nothing is working. But àwọn kan wá ní Nàìjíríà máa work. Báwo ṣe máa work? Àdíjẹ́ tún fún ẹ́ sítórì ẹ̀yin ọmọ Nàìjíríà wèrè ni wọ́n lù yẹn ó tún dà mí dúró Maryland. Èmi ọmọ nílùú ibi tí mo gbé dàgbà. Fúlàní ní pé kí n gbé gbogbo báàgì mi lẹ̀ ní ságbé pé òun fẹ́ sáàṣẹ̀ mo ní àní sùúrù bí mo ṣe JJC náà dàgbà sí ilé níbo ni wọ́n ti wá. Níbo ló ti wá? Tó olókùn lọ ní put your bag down there you have to search. Àwọn ọmọ nílẹ̀. Mo ní search ló bá search eléyìí. Àwọn ọmọ nílẹ̀. You're welcome. Àwọn ọmọ nílẹ̀ wá di àwọn ọmọ nílẹ̀ wá di ẹni tó ń bẹ̀rù. Intimidation you got to stop. Ìyẹn á fẹ́ lọ Nàìjíríà kọ́ ṣàdúrà. For what? Wàá kọ́ lọ pé àfà àti babaláwo. Ẹjọ́ mo fẹ́ fò. Ẹjọ́ kí kò sí nǹkan kan tó ń jẹ bẹ́ẹ̀. Kí ló ń pè ní freedom Miami? Taba ní freedom kí ló ń pè bẹ́ẹ̀? Freedom. It's a good question. Freedom is something that you can never buy from nobody. You have to get it, fight for it, and earn it. And take it. Bottom line. You cannot get no freedom from nobody free. And you should not allow anybody to take your freedom. You cannot. You shouldn't do that. You shouldn't let your freedom go away from nobody. Hold on to your freedom, and that's it. Once you have your freedom, you get your independence.
because the freedom is important. Kí ni important ọmọ Yorùbá ní gbogbo United States of America? Brain ni. Brain power. Irọ́ ni o. Abá ìjọba yìí ṣe lò wọ́n nínú cabinet. Wọ́n lò wọ́n nínú state. Wọ́n pọ̀ gan bẹ́ẹ̀ yẹ. Brain ti pọ̀ jù ní. Brain ni wọ́n ọ̀dẹ̀ o mọ̀ tó bá ti rí brain yẹn náà máa fà. Kí bàbá tó ìlà tẹ̀ nǹkan. Baba, ẹjọ́ tó lọ́wọ́ ọmọ yín ni ẹjọ́. Baba, I'm very very sorry, father. Baba, Adebanji Akintoye, the professor, the emeritus. The emeritus. Baba, ẹ má bínú ọmọ yín ti wọlé o. Kọ́nà àwọn ti sáré fi owó. Easy dollar. Ọmọ yín ni Azeez. Ti wọlé. O ti dé. Mo wà nínú London right now. Afẹ́ báàgò jẹ́ toy. Toy. Bẹ́ẹ̀ ni sà. Ipò ẹ̀fẹ́ báàgò jẹ́ toy. I'm here to say good morning to you, father. Okay. The leader of the Yoruba movement. Ẹ ṣé gan daddy mo wà níbí báyìí. Ẹ wá bá wa kí gbogbo àwọn ọmọ Yorùbá ní United Kingdom. Ẹ bá wa kí wọn torí wọ́n ń ṣe bẹbẹ. Àwa lọ kí àwọn tó wà l'Amẹ́ríkà bẹ́ẹ̀ kọ́ kí àwọn tó wà ní UK. Ẹ ra kí àwọn tó wà ní UK. Àwọn tó ń ṣètò ìfẹ́ lódún àpapọ̀. Ìfẹ́ lódún àpapọ̀ àti gbogbo other organisation tẹ kó gbogbo everything together. Tó kó gbogbo ẹ̀ together. Àdúpẹ́ fọlọ́wọ́ yín, àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Okay. This is what you're supposed to be like. Looking out for your people. Freedom yẹn Ọlọ́run a máa gbà. Ẹ ṣé gan ẹ̀yin people tẹ organize gbogbo ètò yẹn. Gbogbo ètò yẹn really àdúpẹ́ lọ́wọ́ yín gan. Àdúpẹ́ lọ́wọ́ yín gan because without you there's nothing gonna happen. Àmọ́ tó àdúpẹ́ lọ́wọ́ Koikimedia mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ni because brother no it's too much kò ṣe too much. It's too much. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ni pé okú ṣe takuntakun. Adúpẹ́ fọlọ́run. Ẹ bá kí àwọn tó wà Nàìjíríà. Àyìn ti Nàìjíríà náà. Àwọn tó dúró fún Yorùbá nation. First of all, first quarter kí tó bẹ̀rẹ̀ bàbá Èkìtì. Bàbá Èkìtì. Àbúrò yẹn ló ń sọ̀rọ̀ Easy dollar. Thank you very much. Ọmọlúkà. Thank you very much. Ta ló tún wà ń bẹ̀rẹ̀ náà? Maz B. Alájà Ẹlẹ́hà. Alájà Ẹlẹ́hà all of you. Woto ni yá ẹ̀dá máa fún ọ. Woto. All of you, I really appreciate all the jobs you are doing up there. Thank you very much. All the medias, Koikimedia, Yoruba Wuyi, Miami district, mo ti wọlé o. Mo mọ̀ pé New York ẹ̀yin ẹ̀ di ibẹ̀ ẹ̀ mú ẹ̀ máa wọlé. I'm representing everybody in the United States. Yoruba Wuyi, I'm representing you right here in Miami. Thank you for your job you're doing everywhere. And ta ló tún wà ń bẹ Arole 1010. Báyìí, nice work, nice job. Who else again? Yoruba World Media. Gbogbo yín bẹ̀yẹ, thank you very much. We really appreciate your job. And without you, there's nothing gonna happen. Ẹ ṣé gan, thank you very much. We really dúpẹ́ lọ́wọ́ yín gan. Ká tó máa mú ètò yẹn wá sílẹ̀. Mo ní kẹ́ bá ń kí àwọn ti Amẹ́ríkà. Ẹ̀yin ti Amẹ́ríkà. Ẹ bá ń kí wọn. Adúpẹ́ lọ́wọ́ yín náà, adúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. A mọ̀ pé gbogbo nǹkan tight a little bit but at the same time. Ẹ mọ̀ pé a lè fi lélẹ̀ torí ìyàwó ajé ní fásakì náà wíìkì náà ni sọ àwọn kan gbọ́dọ̀ dílé mú lọ́hùn ní gbogbo New York so kí gbogbo a máa lọ fly out kúrò l'Amẹ́ríkà. Rest in peace. Perfect peace. Mrs. Janet Fásakì barista Ọlọ́run foríjì wọn tó tẹ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ẹ bá ń kí ICN TV àti nǹkan ló ti ń wò yín àti Pavilion TV. Pavilion TV ẹ ṣe gan ẹ kúṣẹ́ takuntakun ojú òní tì yín thank you very much. Nǹkan tí gbogbo à ń lé a máa lé mú àdìmọ́ba inshallah. Àwọn kan ní kò ní bọ́ sí i ó dà bọ́ ọtí mọ́ tó ń bọ̀ ó ti bọ́ sí already ó ti àti wà lẹ́nu ẹ̀ láti wà lórí ẹ̀ no going back no so now tí emeritus professor bàbá professor bàbá 89 tí ètò ẹ̀ máa wọnú lẹ́mi lẹ́mi láti bẹ̀rẹ̀ bàbá gbé lẹ́tà wọlé pé kí ni a máa gbé fún prime minister confidential nìyẹn kọ́nyẹ́ kan ṣe gbogbo ilẹ̀ bàbá nìkan ló rójú ẹ̀ lẹ́tà yẹn máa kàn prime minister lára níjọ́ Saturday ó gbọ́dọ̀ gbọ́. bá gbọ́ Yorùbá àwọn interpreter wá interpreter fún ẹ wá bá kí ogun àwọn tó ń bẹ ní Benin. Benin Republic. Torí pé Benin gbogbo wa dúró sírísì torí nígbà tí Nàìjíríà ní tó ṣe gbogbo tó ṣe fún gbogbo ṣá. Benin Republic the president of Benin Talon thank you very much sir. Okay. We really appreciate you. Adúpẹ́. Thank you very much for accommodating our people. Okay. Especially Mr. our professor, the leader of the Yoruba movement, who is the name called
what's his name again? The professor Banji Akintoye. Banji Akintoye for holding him down over there. Thank you very much, Mr. President, President Talon. We really appreciate you very much. Okay. Gbogbo ẹ̀yin tí Benin náà, ẹ̀yin boys àti ẹ̀yin woman àti ẹ̀yin sisters mi wà ní Benin. Ẹ ṣé gan, ẹ kú rọ́jú, ẹ dẹ̀ kú dúró tí bàbá wa Ignoho àti Professor Adebanji Akintoye. Ẹ bá ń kíyàwó olóyè Òòṣà. Ìyàwó wọn kan máa ń dé tán. Ìyàwó wọn máa dé pẹ̀lú olóyè Ignoho. Àjọ máa wà nù venue ni. Ẹ bá ń kí wọn. Mo kí gbogbo ìyàwó Sunday Adéyẹmọ Ignoho mo kí gbogbo ìyàwó yín àti gbogbo àwọn ọmọ wọn, àwọn mọ̀lẹ́bí wọn, mo kí gbogbo yín o. Àbúrò yín náà ló sọ̀rọ̀ yìí o, Easy Dollar. Èèyàn ti gbowó. I have the love for him, that's why I'm here for him. Ìbọ̀lẹ̀ ti dé. Miami mo ti fò wá. Miami, Florida. Ṣé Miami ti Nàìjíríà bí ti Miami ti. Jọ̀dọ̀ bẹ́ẹ̀ni Miami méjì ló wà bọ́ ti Miami ti Florida ní USA. Ní USA. United States of America. United States of America. United States of America. Yeah, so by solo, I really appreciate everybody, you know, for coming on board, and thank you very much, you know. Àti bẹ̀rẹ̀. Ẹ wá kí màmá yín, mo kẹ́ máa kanjú sí lára nísàn lọ sọ́dọ̀ Mọ̀mísí báyìí. Ó yá ẹ kí Mọ̀mísí. Mọ̀mísí, ọmọ yẹn ti dé o. Your darling son ti wọlé. Your darling son ti wọlé. Easy Dollar. Bẹ́ẹ̀ni kò pé méjì. Àdọ́dọ̀ Mọ̀mísí báyìí nísìn. Mo ti wọlé mọ́mì, màá fẹ̀gbẹ́ kàn yín lẹ́gbẹ̀ẹ́. In another 40 minutes. Underground ló ń pè bí. Lọ́wọ́ yẹ pé something tí wọ́n lè gbé sẹ́nu náà rápápá àti oúnjẹ òyìnbó náà fún mi jẹ nínú plane kò tẹ lọ. Kò lọ rárá. Mo ní pé ok nígbàdí ọ̀dọ̀ Mọ̀mísí ọmọ bá mi wá nǹkan tó máa já màlàgbà lọ́wọ́.